pè tàná tó tún dé o kò tí ì pèdè gbogbo ọlọ́jà ń bọ̀ ṣe o ó pèdè àrà tán gbogbo wọn dákẹ́ sírísírí ọláyímíká tó tún dé o baálẹ̀ lọ́tọ̀ ó ní tọba lórí ahọ́n rẹpẹtẹ bí Abíọ́dún bá pèdè àrà tí kò tó afàkànlò èdè fọ́hùn dídùn lára afàkànlò èdè fọ́hùn dídùn bí olóbùrò ọláyímíká alédè níkùn bí àgbà ọ̀jẹ̀ ọláyímíká gbédè òjòfé Abíọ́dún tó mú lẹ́nu ojú abẹ lọ ọmọ Ọláwùyí máa dára nìṣó àwa ń gbádùn rẹ bí òyìnbó ṣe gbádùn bàtà àyà ti bẹ́ẹ̀lẹ̀ ọ̀fẹ́ sáré o. orí ńlẹjà fi labú. gani ẹranko tó lóhùn ọbàtà kúté jẹ́ o bóyá lẹ́yìn ẹnu rẹ̀ ó kù. orí làkànrán fi làrókò. orí òun lòpó ló fi tilé. jẹ́ kí pẹ̀gàpẹ̀gà ọmọ pẹ̀gà lẹ́yìn. orí lewúrẹ́ fi jálè. ìwà má bá wọn jà mọ́ o. orí ń làgbó fi jàjàgbùlà. ó ti máa mú wọn ọmọ Ọláwùyí sókun dé. orí ni lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ló fi mọ̀ọ́kùn nínú omi. àwẹ̀já ń lẹjà wẹ̀kùn. ọkọ ọmọlára Ọláyímíká o. àwẹ̀já ń la kàn wẹ̀kè. orí èmi Abíọ́dún ọmọ Ọláwùyí mo pè ọ́ lálẹ́ òní. mọ́ṣá ìgbèméjì ẹ̀ máa rún rere ṣe nílé ayé. orí mi máa ṣègbè lẹ́yìn mi. orí mi máa tì mí lẹ́yìn. orí mi má jẹ́ ń sí òde já nínú ayé. orí mi má jẹ́ ń sí lẹ̀tẹ̀. gbogbo ibi tí n bá ń lọ orí mi máa ṣáájú mi débẹ̀. orí mi máa jà fún mi ní gbogbo ọ̀nà gbogbo ọ̀nà gbogbo. ẹyẹ ìfòkó forí sọgi kí n mọ́ra rìn rántẹ̀ mi. ọmọ àbọ̀rọ̀ kò lówó lọ́wọ́ ilé ló bá wà kó wò dé ẹ̀yìn kúlé lọ. ọ̀nà kì í dí máláfẹ́rẹ́. iwájú ilé ló bá wà kọ́. wọn kì í gbọ̀nà lọ́wọ́ alárìnká. ìwọ sá máa jú. ojú àdá ìríbi. torí fúláńgẹ́ fún. Ọláyímíká Àyìnlá ojú mi ò gbúdọ̀ ríbi ojú gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ò ní ríbi. kò sẹ́lẹ̀yìn bàbá rẹ̀. ire lèmi Abíọ́dún ọmọ Ọláwùyí ó máa rí ire lẹ́yìn olólùfẹ́ mi ó máa rí. bí bàbá ọmọ bá tóbi ọdẹ. àbùdí báyìí ni tomi àbùdí ń tòdò. bọ́ìsì ìtọ́ba. lágbára lọ́wọ́ Olódùmarè. àtèmi àtẹ̀yin olólùfẹ́ mi gbogbo. a máa nírimọ́re ni. Àyìnlá o ìwọ ò sí nínú onímẹ̀lẹ́ lọ́mọ aráyé fi ń pòkìkí rẹ̀ nílé lóko. àní máa ń ta lára àní máa ń ta jèrò. òkú kì í rojú sanwó pósí. alẹ́ tèmi àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá lágbára lọ́wọ́ Olódùmarè a máa ní ànímọ́ ire gbogbo ni. ìwọ ni bàbá. àníkún àníkún Olódùmarè ó máa ṣe rere tiwa. wà á fẹ́ jọ ká sọ̀rọ̀ káfa kò mọ òkun yọ. ẹ̀ka alẹ́. Ọláyímíká kiri Àyìnlá o. mo kí yín ẹ̀ka alẹ́ ẹ̀ka àbọ̀ sórí ètò lálẹ́ òní a tún ti dórí ètò bí ìṣe wa náà nu lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè a sì gbádùn ara wa dáadáa lórí ètò fún talẹ́ òní bí ìṣe wa mo ṣèbà ọkùnrin o ìbò obìnrin ìbò ọmọdé ìbà àgbàlagbà mo ṣèbà oyún inú mo ṣèbà lọ́wọ́ gbogbo ẹ̀yin àṣẹ ẹ̀dí eégún lé ìbà èsìbà ọ̀run ìbà lọ́wọ́ yín mo ṣèbà bàbá mi àrìndí ọ̀wọ́ ibi tó o bá wà ilẹ̀ rin lálẹ́ òní wá kún mi lọ́wọ́ lórí ètò lálẹ́ òní. bàbá mi olúwo adémọ́lá ọládìran olúwo ní ìrẹ́gbọ̀ ọjà ní ìpínlẹ̀ ọ̀yọ́ ìbà yín lálẹ́ òní o. ìbẹ̀yìn abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ wá gbé mi sẹ́yìn kẹ́ ẹ pọ̀n mí àtẹ̀wé àtàgbà aṣọ ọ̀bà ni mo máa wọ̀.
ìbàlọ́wọ́ gbogbo orí tó kú tí ò ná, gbogbo ọjà tó kú tí ò lérò, ìboko tó pọ̀ tí ò ní rúgbìn, mo rí bàjú ni lọ pátápátá lálẹ́ òní. ọláyímíká àyìnlá ọmọ yín ọ̀hún rèé, ẹ máa kó mi mára ni. ewé oríjì ń bẹ lọ́wọ́ mi ọ̀tún o, ewé ọ̀wọ̀ ó ń bẹ lọ́wọ́ mi òsì. ibi bàrẹ̀ mi máa mi rè òkìlẹ̀ mi gbà lọ bó tún gbèdé o. mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn olóore mi Abíọ́dún Ọmọláwùyí pátápátá. báyé bá ń jáyé ẹ̀ ní mànira, báyé bá ń jáyé ẹ̀ máa bẹ ni, ọ̀bẹ ní bẹ́sọ̀ àtẹ́lẹsẹ̀ ayẹ̀nà. lágbára lọ́wọ́ Olódùmarè, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi Abíọ́dún Ọmọláwùyí, wọn ò ní gbá burú sí yín, ẹ̀yin náà ò ní gbá burú sí mi. lágbára lọ́wọ́ Olódùmarè, ìró ayọ̀ ìró eré ń là á máa gbọ́ síra wa. mo kì í yín ẹ̀ka àlẹ́. ẹ dákun ẹ máa share ètò yìí, ẹ máa love, ẹ máa tẹ like. bẹ́ẹ̀ bá ti darapọ̀ mọ́ mi lórí ìkànnì YouTube, ẹ lọ sórí ìkànnì YouTube báyìí, ẹ wá Abíọ́dún Ọláwùyí, ẹ darapọ̀ mọ́ mi ń bẹ̀ ká lè máa gbádùn ara wa dáadáa. mo dúpẹ́ lórí òye mi o, mo dúpẹ́ lórí àbá mi o. eye mi kagunya lẹ́ka ṣe ṣàwòyúrọ̀ kàwé kébì mọ̀mọ́ pọ̀ mọ́ o lè mú e o. bákan náà bẹ́ẹ̀ bá wo comment section yẹn, mo ti pin ní link YouTube channel mi, mo ti pin ẹ̀ síbẹ̀. ẹ kílíkì lórí ẹ̀ lọ tààràtà kẹ́ ẹ lọ subscribe. ẹgbẹ̀rin ọ̀tẹ̀ bí mo ṣe pa ní ṣerú. mo kì í yẹn kalẹ́ lẹ́ẹ̀kan sí. Yorùbá ní bá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe é, adébíṣẹ́ mọ̀sẹ̀ àgbà ọ̀lẹ ni wọ́n perú wọn. ẹ jẹ́ ẹ máa lọ sórí ètò tààràtà lálẹ́ òní ká má gbára wa lákòókò púpọ̀. ìwọ ọ̀rẹ́ mi tó ń gbọ́ mi lálẹ́ òní, iṣẹ́ tẹ́ ẹ rí òun ń lo oògùn sẹ́ẹ̀. mo rántí ìgbà tá a wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nígbà ni, ewì jf ọdún jọ kan bẹ tá a máa ń kà ń gbà náà. iṣẹ́ lóògùn sẹ́, iṣẹ́ lóògùn sẹ́, múra ṣíṣe ọ̀rẹ́ mi ṣe la fi dẹni gíga. ẹja múra ṣiṣẹ́ nígbà tá a wà léwe, ká fi irun dúdú orí ká fi ṣiṣẹ́, ká má bàa fàgbà ṣiṣẹ́. bẹ́ẹ̀ yóò ṣe bí aláàrù lóyìnbó kò lè ṣe bí adéjọrọ̀ lọ́jọ́ ọba. ìyàlá kọ́ jẹ ká tó jọrọ̀. gbogbo nta bá ń ṣe ẹ mọ̀jà fìmẹ́lẹ́kùn. ẹja ṣiṣẹ́ lásìkò tó bá yẹ, ìgbà ara là á búra. ẹnìkan ìbúṣàgó lásìkò ẹ̀rùn. ìgbà tó bá yẹ ká ṣiṣẹ́ òun ní ẹja ṣe é. n tí mò ń gbìyànjú àti wínú. lálẹ́ òní bí ìṣe wa, a tún máa kẹ́kọ̀ọ́ lọ́kàn òjọ̀kan. káàdì pé ń bẹ ńlẹ̀ lálẹ́ òní tẹ̀yìn olólùfẹ́ wa ó jẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. bá a bá débẹ̀ a máa pè lẹ́yọ̀ kọ̀ọ̀kan èjèèjì. mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ̀kọ́ àmójúbà mi o. Abíọ́dún Ọláyímíká yín rèé, òkèlè àkọ́bù tí ń lọ góńgòdì. mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ̀kú kàlẹ́ ń bẹ̀ wọn. ẹ̀kú ìfẹ́ tẹ́ ẹ níṣẹ́ mi Abíọ́dún Ọmọláwùyí, Èdùmàrè ò ní pa náà fẹ́ ọ̀hún. mo dúpẹ́ lọ́wọ́ yín o, gbogbo lóore mi mo dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí. báyé bá ń jáyé ẹ̀ ní parẹ́, ipò ọ̀gẹ̀dẹ̀ irun lẹ́sẹ̀ odò láíláí.
ẹ̀ ní parẹ́ o ẹ̀ka alẹ́ lẹ́ẹ̀kan sí. ẹ̀gbọ́n mi Rasheed Adéwálé Adékànbí mo kí yín dáadáa bàbá mi ẹ̀ka alẹ́. ẹ̀gbọ́n mi Adékúnlé Fálétí mo mà kí yín bẹ̀ hùn. ẹ̀gbọ́n mi Pọ̀sí Ọlátúbọ̀sún mo kí yín ẹ̀ka alẹ́. màmá mi Mariam Afọlákẹ́ mo mà kí yín ẹ̀ka alẹ́ o. Abísọ́lá Abọ́dúndé mo kí yín dáadáa ìyá mi. Lateef Ọmọníyì Aṣòro bíbí ọ̀rọ̀ àná mo kí yín ẹ̀ka alẹ́. Sànyà Olúwafẹ́mi Fresh mo kí yín dáadáa ẹ̀ka alẹ́. màmá mi ẹni ọlọ́mọ mo kí yín ẹ̀kú ọjọ́ mẹ́ta. gbogbo ẹni tí wọn ò lè dárúkọ pátápátá mo kí yín. ẹ̀gbọ́n mi Abíọ́dún Oyèfẹ̀sọ Abíọ́dún Túndé Oyèfẹ̀sọ mo kí yín dáadáa ẹ̀ka alẹ́ o. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá mo kí wọn ò lólódì kọ̀ọ̀kan o. mo kí yín dáadáa ẹ̀ka alẹ́. ṣé ẹ mọ̀ wípé bá jẹ́ èmi Abíọ́dún Ọmọláwuyì ò bá rí kì í gbó. mo ní ká fi irun dúdú ṣiṣẹ́ ká má bàa fi irun funfun kó má di wípé òun làwọn á máa fi ṣiṣẹ́ lọ́jọ́ ogbó. ìgbára là á búra. ẹja máa ṣe ń tó tán lásìkò tó bá yẹ. ohun gbogbo ló ní àsìkò ohun gbogbo l'Olódùmarè ló dá àsìkò fún. ohun tó bá yẹ ká ṣe láàárọ̀ bá a bá wá ń ṣe lọ́jọ́ alẹ́ kò ní ìtumọ̀ kankan. ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ nígbà láíláì. ṣe rí ìjàpá tìrókò ṣe mọ̀ wípé òjẹ́ ńlẹ̀ òrùjẹ́ ńlẹ̀ egúngún ni. ìjàpá tìrókò tá à ń wí yìí ó fẹ́ràn ìjẹ ìfà púpọ̀ púpọ̀ fún ìdí èyí ìmẹ́lẹ́ rẹ̀ a máa pọ̀. ìjàpá ó ní ìmẹ́lẹ́ débi wípé tó bí nǹkan ò bá tí ì bọ́ sórí fún àlàyé ìyè. ó wá tó sáà kan nílùú àwọn ìjàpá tìrókò ìyàn mú nílùú wọn ìyàn ó kọjá kà sí nǹkan débi wípé àwọn tó orí já tó rí gbà fún láwùjọ àwọn nìkan òun ni wọ́n ń lóore ọ̀fẹ́ láti máa rọ́wọ́ tìbọnú lásìkò kọ̀ọ̀kan. ìdí ni wípé ìwọ̀nba àwọn tó lóúnjẹ gan tí wọ́n ń tà á àwọn tí wọ́n rí jájẹ yàtọ̀ sí pákó tí wọ́n lówó láàrin ìlú torí ṣe ní bọ̀rọ̀kìnní ọlọ́rọ̀ àwọn ni wọ́n ń lóore ọ̀fẹ́ láti ra oúnjẹ yìí torí àwọn ni wọ́n ń ta oúnjẹ wọn fún. ìjàpá gẹ́gẹ́ bí mo ti sọ ọ̀lẹ ni láti lẹ̀ ń tiẹ̀ ìmẹ́lẹ́ rẹ̀ sì fẹ́ kó bá ń bò di sáà kan kò rọ́wọ́ tìbọnú mọ́ àti jẹun ẹ̀kan lójúmọ́ gan ó dìṣòro fún un. gbogbo etí tó ń gbọ́ mi gbárò yìí lálẹ́ òní. gbogbo etí tó ń gbọ́ mi gbárò yìí lálẹ́ òní sẹ́ẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run olódùmarè. gbogbo ẹni tó ń gbọ́ mi tó jẹ́ wípé wọn ò tí ì rọ́wọ́ tìbọnú tó jẹ́ wípé àtijẹ àti mu ó dìṣòro fún wọn lágbára lọ́wọ́ olódùmarè. ọlọ́run wọlá wákàtí yóò sì náà ayọ̀ fún gbogbo yín. olódùmarè ó bá mi dùn yín nínú. ibi tẹ́ ẹ fọkàn oore sí àti ibi tẹ́ ẹ fọkàn oore sí olódùmarè ó máa jẹ́ kẹ́ ẹ róore gbà ń bẹ́ẹ̀. nígbà tébi ó pa ìjàpá kú ó wò wípé kí ni tóun lè ṣe tóun náà ó fi máa róúnjẹ jẹ báyìí. ìjàpá bá bẹ̀rẹ̀ sí ní ságbé ó bẹ̀rẹ̀ sí ní tọrọ owó káàkiri ó ń tọrọ owó ń tọrọ oúnjẹ. ṣe ẹ̀rọjọ́ tí ìjàpá bẹ̀rẹ̀ sí agbe yìí àwọn èèyàn ṣàánú rẹ̀ onígbà ń fún nígbà aláwo ń fún láwo àwọn èèyàn wọ́n ń fún ní nǹkan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́. ó jẹun lọ́jọ́ tá à ń wí yìí ṣùgbọ́n nígbà tó tún dọjọ́ kejì ó tún jáde bí ìṣe rẹ̀ ó tún ń tọrọ káàkiri ṣùgbọ́n ojú ẹ̀gbin ojú àbùkù làwọn èèyàn fi ń wò ó pé àá ṣe bí wọ́n fún ọ lánàá. okòdùn ń ro làgbẹ̀dẹ̀ ń rọ kọ́tà ìwọ náà wá nǹkan ṣe kan ẹ̀tẹ́ dé gbogbo etí tó ń gbọ́ mi lálẹ́ òní ẹ̀ ní tẹ́ o àbùkù òní kàn wá táyà tọmọ.
wọ́n bẹ̀rẹ̀ sí ní fojú ẹ̀tẹ́ ojú àbùkù wọ́n fi ń wo ìjàpá àwọn èèyàn ò fún ní nǹkan kan mọ́ ìjàpá padà sílé lọ́wọ́ òfo lọ́jọ́ kejì ní ebi bẹ̀rẹ̀ sí ní gbẹ nínú ebi ọ̀pàgbà fọwọ́ mẹ́kẹ́ àwọn kan ní ebi ọ̀jàgà fọwọ́ mẹ́kẹ́ ìsọkúsọ gbáà ebi ọ̀pàgbà fọwọ́ mẹ́kẹ́ ebi tí ipa àgbàlagbà tágbàlagbà ó fọwọ́ mú ẹkẹ́ tí rònú dorí rẹ̀ kodò ẹni bá ti ń tẹ̀lé mi lọ́jọ́ tó pẹ́ mo ti ṣàlàyé òwe nínú àwọn fọ́nrán mi kan. mo ní sẹ́yà ní ọkọ ni bá a ti jẹ òun ńgbà tí ebi mú ìjàpá dáadáa ó wá bẹ̀rẹ̀ sí ní oríṣiríṣi èrò ọwọ́ náà wọ́n lòun ó gbé gba tóun náà ó fi máa rọ́wọ́ tìbọnú. ìjàpá rò ó já èrò kan sọ sí i lọ́kàn ìjàpá bẹ̀rẹ̀ sí ní pètèpèrò kábíyèsí rẹ̀ ọlọ́run. ìjàpá kọ́kọ́ wá àwọn olóògùn àtàtà lọ ó lọ gba àfọ̀ṣẹ tó dájú dáadáa lọ́wọ́ wọn. lẹ́yìn èyí òun wá wá mẹ̀rìwò ọ̀pẹ tó pọ̀ ó bẹ̀rẹ̀ sí ní sopọ̀ mọ́ra wọn ó sì fi dá ẹ̀kú bí ẹ̀kú eégún. kí ló wá fẹ́ fi sẹ́yìn ṣe? mò ń bọ̀ ná ẹ jẹ́ n ju káàdì pé kí n tó máa tẹ̀síwájú. ọ̀nbára ẹ sọ̀rọ̀ ẹ lọ nínú ìmọ́tò ọkọ̀ àrí sẹ́ramọ́ gbà láti wọlé. ẹ̀yin tẹ́ bá ń lo glo ẹ̀ mú. bó bá jẹ́ glo lẹ́ ń lò ẹ̀ mú ẹ tẹ́. ọjà ṣìkìnnì ọtí látàlẹ́ tìbí pẹpẹ sùúrù ọtí múlẹ̀ gbèsè di rẹpẹtẹ. ṣé ẹ ti tẹ́? 43 528 93 776 56 773 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí o 43 528 93 776 56 773. mo ní Ìjàpá bẹ̀rẹ̀ sí ní múra ó ń gbáradì lẹ́yìn tó ṣe kíní ẹ̀kú yìí tán ó gbé wọ̀wọ̀ ó fi dára wò ó rí wípé bóun ti rò lórí kò yàtọ̀ sí ìmọ̀lẹ̀. Ìjàpá wá gbéra pa ó bọ́ ẹ̀kú ilẹ̀ padà ó wá lọ bá òkété ọ̀rẹ́ rẹ̀ òkété ọ̀rẹ́ mi dákúndábọ̀ gbà mí iṣẹ́ kan ń bẹ tí mo fẹ́ bẹ̀ ọ́ ni. òkété ní irú iṣẹ́ wo ni? Ìjàpá ní ìwọ òkété ọ̀rẹ́ mi mo fẹ́ kó o bá mi gbẹ́ ihò kan láti inú igbó kó wá jáde sí àárín ọjà ìlú wa. ó ṣèlérí fún òkété pé òun fún lówó ọ̀yà o òkété sì bá a ṣiṣẹ́ ọ̀hún ó gbẹ́ ihò láti inú igbó kan ó sì gbẹ́ jáde nítòsí ọjà àti ń bẹ nílùú àwọn Ìjàpá. ńgbò dọjọ́ ọjà Ìjàpá ló bá ti àṣẹ rẹ̀ bọ́nú ó kó sínú ihò yìí ó sì jáde lẹ́gbẹ̀ẹ́ ọjà wọn. ṣe mọ̀ wípé kíní aṣọ tí mo ló rán bí ẹ̀kún ó ti tò gbogbo ẹ̀ mọ́ra kò sí èèyàn tí ó rí tẹ́rù níbo nítọ̀hún. bó ti jáde táwọn èèyàn nájà tí wọ́n ń yọ owó ọjà tó ní gbáranragbátá láwo ń ràwo oníṣu ń raṣu elérè ń rà á àwọn onípẹ̀tẹ̀ wọ́n ń ra pẹ̀tẹ̀. Ìjàpá bá jáde sí wọn gamboro Ìjàpá bá ti orin bọnú ó ń pé
oníràwé mo gbọ́nà o toro fini tó kélépo má dúró toro fini tó kóníṣu má dúró toro fini kóní pẹ̀tẹ́ mọ́sàfínra o toro fini tó. Kí làwọn èèyàn gbọ́ bẹ́ẹ̀ sí nígbà tí wọ́n wọlé rárá tí wọ́n rẹ́ni tó ń kọrin èèmọ̀ rẹ o kí lè ru eléyìí kó wa àwọn júbẹ̀ ìhòòrò ìgbé àfẹ́wé inú oko àwa nǹkan ọbẹ̀ kó wa àwọn nà pápá bòrà pátápátá. Ìjàpá bẹ̀rẹ̀ sí ní kóṣù ó ń kẹ́lùbọ́ ó ń kó pẹ̀tẹ̀ gbogbo oúnjẹ tó wù nínú ọjà pátápátá òun ìjàpá kó ó tún kó sínú ihò padà. Ìjàpá sì lọ jáde nínú igbó níbi tí wọ́n ti gbẹ́wò ń wá. Ìjàpá padà sílé rẹ̀ ó sanwó àyà òkété fún un. Ìjàpá bẹ̀rẹ̀ sí ní jẹ ó bẹ̀rẹ̀ sí ní mu. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Sẹ́ẹ̀rí ọ̀kánjúwà àti ojú kòkòrò ẹgbẹ̀ra làwọn méjèèjì kò síbi tí ò lè súnyàn dé ìwọ̀ntúnwọ̀nsí ní gbogbo nǹkan. Ìjẹ èsì ó dùn méhoro lẹ́nu. Bó bá jẹ́ ẹtẹ́ lẹ́yìn ló ẹ bá mi mú. Bẹ́ẹ̀ bá ń lo ẹtẹ́ ẹ mú. Mo fẹ́ ju ẹtẹ́ káàdì kan síta báyìí. Ṣé ẹ ti tẹ̀ ẹ́? Ó yẹ ẹ máa gbọ́ o. 59 61 50 91 47 83 96 30. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí o. 59 61 50 91 47 83 96 30. Àtidájọ́ ọjọ́ pé àtidóṣù oṣù mọ̀kó. Àtidájọ́ ọjọ́ pé àtidóṣù oṣù mọ̀kó. Ńlá flọ̀pù àdó ìṣọ̀dún mọ̀ bá wọn ṣe. Lábẹ́ aláṣẹ Jékè mi Kọ́lá wọlé o mo jẹ́ kó. Bẹ́ẹ̀ bá ń lo MTN ẹ mú. Tó bá jẹ́ MTN lẹ́yìn ń lo ẹ mú. Àtidájọ́ oṣù mọ̀kó. Àtidájọ́ ọjọ́ pé àtidájọ́ oṣù mọ̀kó. Ṣé ẹ ti tẹ̀ ẹ́? Ńlá flọ̀pù àdó ìṣọ̀dún mọ̀ bá. 03 48 34 22 62 02 67 002. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí o. 0348 3422 6202 67 002. MTN o ẹni bá lòdù àwọn káàdì ẹ dákun dábọ̀ ẹ jẹ́ á mọ̀ nítorí Ọlọ́run Olódùmarè. Jésù mi gbà mí ó iye. Ọlọ́run ògo má gbàdá lẹ́yìn mi. Ibo mo bá tàn dé mo ní ìjẹ ìsín mo ló dùn mí horo lẹ́nu àbí bẹ́ẹ̀ kọ́. ń bò tún dọjọ́ ọjà tó tẹ̀lé Ìjàpá tó ṣe bí ìṣe rẹ̀. ń bò tún dọjà ó tún torin bọnu oníràwé mo gbọ̀nà o toro fini tó kélépo má kọjá.
kálákàrà màmá rin o toro fínní to kóníṣu má kọjá toro fínní to àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn èèyàn tó tún pẹ́ ó digbó. ìgbà yìí ni wọ́n wá lọ fẹjọ́ ẹ̀ wọ́n fi sùn láàfin. kábíyèsí báyìí kàṣà báyìí káwọ́dé o. ó dàbí ẹni wípé àǹjẹ̀nú kan ti wọ̀lú yìí tí ó tú ìlú yìí mọ́ yín lórí bẹ́ẹ̀ bá múra dáadáa kábíyèsí. àjàyí ọláyínká ẹ̀sìn mo dúpẹ́ wọ́n láwọn làwọn lóòdù MTN card ọ̀hún. wọ́n ní kábíyèsí ẹ̀ tètè wá nǹkan ṣe sí o bí bẹ́ẹ̀ kọ́ nǹkan má bàjẹ́. kábíyèsí bá ní kí wọ́n lu agogo ó ní kí wọ́n ké sí gbogbo aráàlú wá ó ní ẹni tó bá mọ̀ pé òun lòún ṣiṣẹ́ yìí kó wá jẹ́wọ́ o. wọ́n ní kábíyèsí ẹ̀ gbọ́ wáyé ni àní kì í ṣe èèyàn ẹ bọ́ra ni kábíyèsí ló dáa bó bá rí bẹ́ẹ̀. ó ní gbogbo àwọn ọdẹ pátápátá ó ní kí wọ́n gbáradì lọ́jọ́ ọjà tó ń bọ̀ èèyàn tó bá lóògùn àtàtà kó mú un. ó ní bó bá dọjọ́ ọjà tó ń bọ̀ kí wọ́n máa sọ ojú ọjà. ó ní bí wọn bá ti gbúrú àlùjànnú ọ̀hún ó ní kí wọ́n yìnbọn fún un. ó ní káwọn olóògùn àtàtà ó múra. ó ní bíbọn ò bá ràn án ó ní kí wọ́n ṣe bí akin kí wọ́n ṣe bí ìṣe àwọn baba ńlá wọn. nígbà ọjọ́ ọjà pé lóòótọ́ àwọn ọdẹ ti péjú gbogbo wọn wọ́n gbé ìbọn wọn kálukú wọn ló wábi dúró sí. àwọn olóògùn àtàtà mú wọn ń retí ìgbà tí ẹ bọra òun tí ó tún jáde sí wọn. kátàkárà ń lọ nínú ọjà kálukú ń tajà rẹ̀ lọ bó tilẹ̀ jẹ́ wípé inú fu àyàfu náà ni wọ́n fi ń tajà ọ̀hún ọkàn kó wá àwọn ò balẹ̀. nígbò ó di sáà kan ó nìjàpá tó yọjú sí wọn bí ìṣe rẹ̀ ó tún ti orin bọnu bíi ti kọ́. kábíyèsí rẹ̀ ọlọ́run àwọn alápò ò lè mápò wọn mọ́ àwọn ọdẹ àtàtà àwọn ìbọn wọn dọ̀pá mọ́ wọn lọ́wọ́ ni kò sẹ́ni tó lè yìn sọmọdé ò débi ẹ̀rù lẹ̀rù bá ẹ̀rù bà gbogbo wọn jù bá wọn lẹ̀ wọ́n na pápá bora àwọn olóògùn àtàtà gan wọn ò lè sá àwọn bàbá wa wọ́n ní ojú èèyàn wọn ló gbé oògùn tó jẹ́ ó gbé sáwọ̀gbẹ́ lọ bẹ́ẹ̀ èèyàn bá lójú kó má wulẹ̀ sóògùn. kálukú wọn na pápá bora ọjà túpẹ́ ìjàpá tó kó gbogbo oúnjẹ tó wù ú ó lọ bí ìṣe rẹ̀. ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan ni tó lóhùn wọ́n lọ fàbọ̀ jẹ́ kábíyèsí ọ̀rọ̀ kọjá bá a ti rò ó. agbára ò ká àǹjànú ọ̀hún àlẹ́bọ̀ra yìí agbára ò ká ó burú ju àjẹ́ ọ̀tá lọ. kábíyèsí agbára ọdẹ ò ká agbára àwọn olóògùn àtàtà ìlú yìí ò ká kábíyèsí ẹja wọ́nà míì ni ẹja tẹ́rò míì pa bí bẹ́ẹ̀ kọ́ nǹkan ó bàjẹ́ o. bíìsì ọlọ́pẹ́ jẹ́ ẹ̀sìn mo dúpẹ́ wọn nígbà àkọ́kọ́ táwọn ó máa wò mí rèé mo kí yẹn káàbọ̀. ṣé ẹ gbàgbé wípé mo ní bó bá di ọjọ́ kẹtàlélógún 23rd of December nínú oṣù tá a wà yìí wípé a máa ṣe ìfilọ́lẹ̀ ìwé mi tí àkọlé rẹ̀ ń jẹ́ Ṣùàrà ìwé ìtàn aládùnbá a máa ṣe ìkówójọ fún ìwé ọ̀hún lágbára Ọlọ́run live and direct báyìí náà là á máa ṣe báwọn olólùfẹ́ wa ti fẹ́ Ọlọ́run bó bá wa mọ́jọ́ ọ̀rọ̀ ẹ má gbẹ̀yìn lọ́jọ́ ọ̀hún ṣé ẹ gbàgbé wípé ọjọ́ ń gan lọ́jọ́ ìbí èmi Abíọ́dún Ọmọláwuyì náà
lágbára lọ́wọ́ ọlọ́run olódùmarè gẹ́gẹ́ bí mo ti máa ń wí lọ́jọ́ yìí lálẹ́ olú o alárè ó jàgbá gọ̀ǹgọ̀ ó sọ lọ́jọ́ yìí lágbára lọ́wọ́ ọlọ́run olódùmarè ẹjá gbọ́ ìpolówó ìwé ọ̀hún díẹ̀ ká tó máa tẹ̀síwájú ẹnu mi àgò ìpolówó ètò ọ̀hún ẹjá gbọ́ díẹ̀ kí n tó máa tẹ̀síwájú mo kí yín bẹ̀ ń ẹ̀kú kalẹ̀. ìfilọ́lẹ̀ ìwé tá a pàkọ́lé rẹ̀ ní Ṣùàrà látọwọ́ òǹkọ̀wé òní ọ̀jọ̀gbọ́n Abíọ́dún Ọláwuyì tákò jáde bí ọmọ tuntun lọ́jọ́ sátidé ọjọ́ 23 oṣù kejìlá ọdún tá a wà yìí ní déédé aago 8 alẹ́ níbi tí ìfilọ́lẹ̀ ìwé Ṣùàrà ó ti wáyé náà lórí Facebook Live ẹ wá Yorùbá Culture lórí Facebook tàbí lórí YouTube Bíọ́dún Ọláwuyì ẹ sì máa wo ìfilọ́lẹ̀ náà ní kedere ní ọjọ́ yìí ọ̀jọ̀gbọ́n Abíọ́dún Ọláwuyì ló ń pè wá pé ẹ jẹ́ ká jọ ṣe o. ó ṣeun ó ṣeun ọ̀rẹ́ mi ṣeun ẹ́mbásì láti Ìlọrin Àfọ̀njá mo dúpẹ́ o. nígbà tí ọ̀rọ̀ ìjàpá tó ti ń di lemọ́lemọ́ kí ló má bàa túmọ̀ kábíyèsí lórí sóní ìlú òní fẹ́ kó tú àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní mú ìmọ̀ràn wá pé bó o là á ṣe sí tá a fi bọ́ lọ́wọ́ ìjàpá ẹnu mi àgò tá a fi bọ́ lọ́wọ́ àǹjànú tó ń dà wá láàmú ṣé kò kú sẹ́ni tó mọ̀ wípé ìjàpá ni. wọ́n wá lọ bẹ ọ̀sán yìí lọ́wọ́ ẹ̀. wọ́n lọ bẹ ọ̀sán yìí lọ́wọ́ ẹ̀ ọ̀sán yìí yan nǹkan tí ó gbà lọ́wọ́ wọn gbogbo ẹ̀ ni wọ́n fún ó ní kò sábúrú ní bó bá dọjọ́ ọjà tó ń bọ̀ yìí lágbára ọlọ́run ó láwọn ó mú onítọ̀hún ó nírú ẹbọra tó wù kó jẹ́ ọjọ́ ọjà yìí náà ní títọ́ òde bá ọ̀sán yìí mú òlú rẹ̀ ó mú òlú yìí ó mú dání ẹnu rẹ̀ ṣe sómsóm dáadáa nígbà ó dọjọ́ ọjà lóòótọ́ àwọn ìnájà tó bẹ̀rẹ̀ sí ní nájà wọn bí ìṣe wọn inú fu àyàfu ni nígbò takoko nìjàpá bá tún yọjú bí ìṣe rẹ̀ ó tún ti orin bọnu bí ti kọ́ àwọn èèyàn ti tún pẹ́ kálukú ti bágbó lọ kálukú ti na pápá bora ńgbà ìjàpá rí i pé wọ́n ti lọ tán ló bá bóde. ìdí ẹ̀wà alámúlùkẹ́ kan tí ẹni ẹlẹ́rin tó ṣẹ̀ṣẹ̀ sì tán. ó nìjàpá lọ lámúlùkẹ́ tó ń ta sánsán lọ́wọ́ ńgbò débẹ̀ ó yọrí jáde nínú àwọn ẹkẹ́nẹ́ rẹ̀ nínú pákáleke rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní jẹ ọ̀sán yìí yọ́dọ̀dọ̀ ẹ̀ ó yọ́dẹ̀yìn ẹ̀ òòlù ọwọ́ rẹ̀ ó tì bọ̀ ní ọrùn ìjàpá pariwo tó ó lóun ìjàpá ni o ọ̀sán yìí ní kó máa nìṣó láàfin ọba gbogbo etí tó ń gbọ́ mi lálẹ́ òní ọlọ́run ní dójú tì wá o ojú òní tì wá kò ní tìran wa gbogbo tá a bá fẹ́ máa ṣe ẹjẹ́ a máa rántí àtúbọ̀tán ẹjẹ́ a máa rántí ẹ̀yìn ọ̀la ká má borúkọ ẹbí wa jẹ́ ká má ba ìgbésí ayé àwọn ọmọ tá a bá bí ká má bà á jẹ́. ọ̀sán ìmújàpá ó dàfin ọba ńgbò dàfin ọba gbogbo ayé ló pélé wọn lórí bìbà pé àṣé ìjàpá ló ń gbénú òkùnkùn tó ń ta fàṣímọ́lẹ̀ kábíyèsí níwọ ìjàpá tìrókò kí ló sún ọ débẹ̀ ìjàpá ní kábíyèsí ẹ foríjì mí ebi ni ebi ló sùn débẹ̀ kábíyèsí ní bó bá rí bẹ́ẹ̀ ó ní àṣẹ lọ́ba pa ọba ìdábàá ohun tó ń bá wí lónìí ó dàṣẹ ìwọ ọ̀sán yìí máa mú ìjàpá lọ gbogbo ẹbí rẹ̀ pátápátá ó di tìwọ ọ̀sán yìí lọ́tòní lọ. ìdí rèé tó fi jẹ́ pé títí dòní ìjàpá òun ni wọ́n ń lò láti bọ ọ̀sán yìí. ìjàpá torí àtijẹ àti mú ó kó bá àtìrandíran rẹ̀ pátápátá. àní bí ọmọ tí ó bà wá lórúkọ jẹ́ àní bí ọmọ tí ó bà ìdílé wa jẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run olódùmarè. orúkọ tẹ́ ẹ rí ń wó ṣe pàtàkì ẹni orúkọ rẹ̀ bá ti bàjẹ́ ayé onítọ̀hún ló bàjẹ́ hùn.
ìdí rèé tó fi jẹ́ wípé gbogbo ohun tá a bá ṣe ẹja máa kíyèsí. gbogbo ìgbà tí olóko bá ń loko tó lódò bá ń rodò ẹ má jẹ́ káwa ó máa sun ojú ọ̀lẹ làgbàdo fi gbó ẹ jẹ́ káwa náà gbìyànjú ká tẹpá mọ́ṣẹ́ ọwọ́. àtẹ́lẹwọ́ ẹni tẹ́ ẹ rí òun ní gbé ni òrìṣà tí ń gbé ọ̀lẹ ò sí bólóko bá ń roko ẹ jẹ́ káwa náà bá wọn roko bólódò ń rodò ẹ jẹ́ bá wọn rodò ìgbà tí gbogbo ayé bá ń ṣiṣẹ́ ẹ mọ̀jà sì mẹ́lẹ́. iṣẹ́ owó ẹni ní gbéni. èèyàn tí ò níṣẹ́ tí ò lábọ̀ tó ń fojoojúmọ́ ṣàdúrà kódà bó fogún ọdún wẹsẹ̀ àwúre orí ikọ̀ ni ó já sí. ẹja tẹpámọ́sẹ́ ọwọ́ wa. ìwà ọ̀lẹ ìwà ìmẹ́lẹ́ kò lérè kì í ṣe nǹkan tó dáa. orúkọ rere tẹ́ ẹ rí ìwọ dáa ju wúrà àti fàdákà lọ. borúkọ èèyàn bá ti bàjẹ́ ayé onítọ̀ ló bàjẹ́. ẹ̀yẹn wọnú ayé tá a wà lónìí àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ wípé àti dárúkọ ìdílé wọn gan a máa wúwo púpọ̀ lẹ́nu wọn. ìdí ni wípé ńgbà tó jẹ́ wípé orúkọ ọ̀hún ti bàjẹ́ lọ́jọ́ tó pẹ́ sẹ́yìn àti wá tó ń ṣe yóò nira díẹ̀. ẹ̀já máa ronú àtúbọ̀tán lórí gbogbo nǹkan tá a bá ṣe. ẹ jẹ́ ẹ máa dúpẹ́ lọ́wọ́ gbẹni tó darapọ̀ mọ́ mi lórí ètò lálẹ́ yìí. Ifátóyè ṣe dàwó ọdẹ mákindé ògbó àtọ̀ yín mo kí yín dáadáa. ẹ̀gbọ́n mi Oyèmẹ́sọ̀ Abíọ́dún tún dé ẹ ṣeun o. Àjàyí Ọláyínká mo kí yín dáadáa. Ayọ̀délé Johnson mo dúpẹ́ o. Abímbọ́lá Mariam Láwánsìn ìyá mi dáadáa mo mọ̀ kí yín ẹ kú ọjọ́ mẹ́ta o. Ọlátúndé Afọláyan mo kí yín o. Adépọ̀jù Ayọ̀ ọmọ tó gbọ́lá hàn ẹ ṣé mo dúpẹ́ ẹ̀ka alẹ́. Stephen Aládé mo mà kí yín. BC Ọlọ́pẹ́jẹ mo kí yín dáadáa. Ẹgbẹ́dọ̀yìn Kẹ́hìndé mo kí yín. Àdìgún Adébáyọ̀ Lawal àṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ ti wí ní òrì mo dúpẹ́ o. Adétúlà Olúwadámiláre mo kí yín. Búkì Adéwùmí Owólabí ẹ̀ka alẹ́. Prince Lawal ọmọtọ̀sọ Táíwò ẹ ṣeun o mo kí yín dáadáa. Ààrẹ Ayọ̀ Adé Adékúnlé àṣẹ Èdùmàrè mo dúpẹ́ o. Yàyà Báńgbọ́lá mo kí yín dáadáa. Ismaila Aliu mo kí yín ẹ̀ka alẹ́. gbogbo yín pátápátá mo kí wọn ò lólódì kọ̀ọ̀kan. ẹ̀yin tẹ́ ẹ bá ń lo MTN ẹ bá mi mú bó bá jẹ́ MTN lẹ́yìn ń lò ẹ mú ẹ tẹ̀ bá a ṣe máa ń tẹ̀hún. ẹ tẹ̀ bá a ṣe máa ń tẹ̀hún ẹ jẹ́ kí n pe káàdì ọ̀hún kí n tó wá pe káàdì ọ̀hún ẹ jẹ́ ká tún gbọ́ ìpolówó ètò eléyìí tá a fẹ́ ṣe ìfilọ́lẹ̀ àti ìkówójọ tá a fẹ́ ṣe ẹja túbọ̀ polówó rẹ̀ lẹ́ẹ̀kan sí ká tó máa tẹ̀síwájú lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè Ọlọ́run bá ó bá wa mú ọjọ́ ọ̀hún ró èṣù kò ní bà ọjọ́ ọ̀hún jẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí. ìfilọ́lẹ̀ ìwé tá a pàkọ́lé rẹ̀ ní Ṣùàrà látọwọ́ òǹkọ̀wé òní ọ̀jọ̀gbọ́n Abíọ́dún Ọláwuyì tákò jáde bí ọmọ tuntun lọ́jọ́ sátidé ọjọ́ 23 oṣù kejìlá ọdún tá a wà yìí ní déédéé aago 8 alẹ́ níbi tí ìfilọ́lẹ̀ ìwé Ṣùàrà ó ti wáyé náà lórí Facebook Live ẹ wá Yorùbá Culture lórí Facebook tàbí lórí YouTube Bíọ́dún Ọláwuyì ẹ sì máa wo ìfilọ́lẹ̀ náà ní kedere ní ọjọ́ yìí ọ̀jọ̀gbọ́n Abíọ́dún Ọláwuyì ló ń pè wá pé ẹ jẹ́ ká jọ ṣe o. gbogbo yín pátápátá mo pè lọ́jọ́ náà ẹ jẹ́ a jọ ṣe o ọjọ́ náà ó dùn gbọ́ngbọ́n ó sì kàn sí láṣẹ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ẹ kú ìmúra o ẹ kú ìmúra ẹ kú ojú lọ́nà. ẹ̀yin tẹ́ ń lo MTN ṣe ti mú ó yẹ ẹ gbọ́ o 96 64
17 03 34 05 68 263 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí o 9664 1703 3405 68263. ẹ̀yin tẹ́ ń tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi wípé ẹni kí n sọ̀rọ̀ lórí mágùn àti tẹ̀sọ́ ìyàtọ̀ wo òun ló ń bẹ láàrin méjèèjì kí nìdí táwọn bàbá wa tí wọ́n fi ń lo mágùn àti tẹ̀sọ́ obìnrin tí wọ́n bá lé mágùn sí lára ǹjẹ́ ọkùnrin lè gùn tí ó sì mórí bọ́m̀bẹ̀ tó jẹ́ wípé torofínní tádìyẹ ń tukù ìmọ̀ bọ̀ òun ni ó jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ àtẹ̀jíṣẹ́ sí mi pé kí n sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ má bínú pé wọn ò tí ì sọ̀rọ̀ ń pẹ̀ ṣe mọ̀ pé mo ní mo ti sọ̀rọ̀ ń pẹ̀ rí mo wá sọ wípé bá a bá lè rí tó bíi 20 èèyàn níye tó ní ká sọ̀rọ̀ ń pẹ̀ ẹlẹ́dẹ̀ mi ò níṣẹ́ méjì ju kó pàfọ̀ náà lọ n ó sọ ọ́ pẹ̀lú àṣẹ Olódùmarè ṣùgbọ́n àti ìrí tó iye èèyàn náà òun ni ò jẹ́ kí n tí ì mẹ́nu bà rárá ẹ má bínú o n ò fojú di ẹnì kọ̀ọ̀kan gbogbo yín ni mo fẹ́. ọlálẹ́yẹ kàfáyàt mo kí yín o adéwálé fátọ̀nà ẹ ṣeun o bọ́sẹ̀ owóyọmí ògúndẹ́kọ̀ mo kí yín dáadáa. ẹ jẹ́ ń ju káàdì ẹ̀tẹ̀ yìí kí n jù ú gbẹ̀yìn kí n tó máa lọ lórí ètò lálẹ́ òní. ẹ dákun ẹnikẹ́ni tó bá ń gbọ́ mi gbẹ́tò lálẹ́ òní tó bá jẹ́ wípé ọmọ òkè gbó nípínlẹ̀ Ondo ni yín tẹ́ ń gbọ́ mi gbárùyé lálẹ́ òní ẹ dákun tó bá jẹ́ pé ọmọ òkè gbó ni yín tẹ́ ẹ sì ń gbé nílùú òkè gbó lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ dákun ẹ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò 090 54 99 402 ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ sí mi ní WhatsApp kájọ sọ̀rọ̀ 090 54 99 4002 tó bá jẹ́ wípé ọmọ bíbí ìlú òkè gbó ni yín tó sì jẹ́ pé òkè gbó náà lẹ̀ ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ dákun ẹ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò. ẹ̀yin tẹ́ ń lo ẹ̀tẹ̀ ẹ̀sẹ̀ ẹ ti mú ẹ̀tẹ̀ o. 58 03 16 10 80 08 37 56 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí 5803 1610 8008 3756. Amsat Lukman ẹ ṣé mo dúpẹ́ o mo kí yín dáadáa ẹ káàbọ̀ sórí ètò. mo dúpẹ́ lọ́wọ́ ọgbẹ́ni tó darapọ̀ mọ́ mi lórí ètò lálẹ́ òní o lágbára lọ́wọ́ ọlọ́run olódùmarè báyé bá ń jáyé ẹ mọ̀ bẹ ni o ẹ ní parẹ́ lágbára lọ́wọ́ olódùmarè gbogbo ẹni tó darapọ̀ mọ́ mi lórí ètò lónìí ẹ ní mọ̀nira o oṣù tuntun tá a mú yìí oṣù ayọ̀ oṣù ìbùkún oṣù ìgbéga oṣù ire gbogbo òní ò jẹ́ fún wa o ire gbogbo yóò yà lọ́ọ̀dẹ́ kó wá wa lágbára lọ́wọ́ ọlọ́run olódùmarè mo dúpẹ́ lọ́wọ́ yín o àjíǹde ara yóò máa jẹ́ fún gbogbo yín ẹ̀ ní mọ̀nira o òkè òkè lẹ́mú rú sí òkè òkè òun là á máa bá yín lọ́jọ́ gbogbo.
agbe tí gbére pàdé olókùn yóò máa gbére fún gbogbo wa àlùkò tí gbére lọlé ọlọ́ṣà yóò máa gbére fún gbogbo wa odídẹrẹ́ tí gbére lọlé èwò yóò máa gbére fún gbogbo wa àtọkùnrin àtobìnrin wa àní mọ̀nira báyé bá ń jáyé àní ṣìṣe o àní tójú ilẹ̀ mọ́lẹ̀ apá èkúté ilé ìkáwùsá ibi yíyí gbiri ní òmọ apá ọ̀tá ò ní káwa o àní jèsọ́fin ọmọ ara ayé àní taṣọ àgbà mọ́lẹ̀ gbogbo ẹni tó ń ṣiṣẹ́ ìjọba ọkọ̀ ọba àdá ọba ò ní sàyín lẹ́sẹ̀ o gbogbo ẹni tó rìnrìn àjò láti bìkan sí bìkan ọkọ̀ ó mọ rẹ́fò lágbára lọ́wọ́ olódùmarè ẹyẹ ń fò kó forí sọ́gì ẹ ní forí sọ́gì o ọ̀gángan ọ̀nà báyìí lalákè sọ. bá a ti ń wọlé láyọ̀ a máa jáde láyọ̀ àtàláfíà àní kòkònà burúkú ò ní kò wá. làwọn àsìkírù mú kí yín o ẹ̀ka alẹ́ Babátúndé Akẹ́ọlá ẹ̀ka alẹ́ mú kí yín dáadáa ẹ dákun ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi ẹ kílíkì líǹkì tí mo pín nìkalẹ̀ ń ẹ kílíkì lórí ẹ yóò gbé yín lọ sí YouTube channel mi ẹ subscribe ẹ má gbàgbé láti tọ́nà notification button yín kẹ́ lè máa rí àwọn post mi bó ṣe ń jáde ní yàjóyàjó agbéṣe tó ń lọ lù dárú àlùkò ṣe tó ń lọ lù kó sùn lèkélèké mi ṣe tó ń lọ lù kẹfún o orí ń fáwọn ẹ̀dọ̀ ń dùgbò òtútù ìmẹ́jà lálẹ́ odò ẹnìkan ìkó dídí mọ̀dẹ̀kú rọ̀jú ayọ̀ àtàlàáfíà tí mo ń fi yín lẹ̀ sí lálẹ́ òní ni wọ́n padà máa bá yín láìpẹ́ tá a tún máa mú tuntun sọ. ẹ má gbàgbé o bó bá jẹ́ wípé ọmọ òkè egbó lẹ́yìn tó sì jẹ́ wípé òkè egbó lẹ̀ ń gbé ẹ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò. oorun ayọ̀ là ń sùn o ó dàárọ̀. ìfilọ́lẹ̀ ìwé tá a pàkọ́lé rẹ̀ ní sún àrá látọwọ́ òǹkọ̀wé òní ọ̀jọ̀gbọ́n Abíọ́dún Ọláwuyì tákò jáde bí ọmọ tuntun lọ́jọ́ sátidé ọjọ́ 23 oṣù kejìlá ọdún tá a wà yìí ní déédéé aago 8 alẹ́ níbi tí ìfilọ́lẹ̀ ìwé sún àrá ó ti wáyé náà lórí Facebook Live ẹ wá Yorùbá Culture lórí Facebook tàbí lórí YouTube Bíọ́dún Ọláwuyì ẹ sì máa wo ìfilọ́lẹ̀ náà ní kedere ní ọjọ́ yìí ọ̀jọ̀gbọ́n Abíọ́dún Ọláwuyì ló ń pè wá pé ẹ jẹ́ ká jọ ṣe o.